ẹ̀gbọ́n rẹ̀ lówó lọ́wọ́ bí ọbẹ̀ ẹrẹ́kẹ, iyè kan rẹ̀ là bí eléwì odò, olówó pọ̀rọ̀kú òun lẹni tí wọ́n bí lé ọ, odó onídẹ òun ni wọ́n fi ń gúnyán jẹ, ìkòkò bàbà òun ni wọ́n fi ń ṣebí àdídùn, odó góòlù òun ni wọ́n fi ń pọ́nkọ lójú mọmọ, ìlẹ̀kẹ̀ ọrọ̀ òun ni wọ́n ń wọ̀ sọ́rùn. Ṣebí bọ́lá bá ń bẹ nílé ẹni ṣe ló yẹ ká fọlá yan bí ọba. Ìgbà tó o nílò ìrànlọ́wọ́ ló bá di gbádàgbọ̀n ó dọ̀dọ̀ dàrúchà lé yín, ó gbáròyé kalẹ̀ wọn ò mí pínkín, òròjọ́ títí ìtọ́ ń já lẹ́nu bí ẹlẹ́tẹ, ó ṣàròyé títí ọ̀nà fún dún kara kòró bí ẹni tó ń fìké mùhàdí ìkòkò àmù. ẹ̀yìn ò rẹ̀yìn wọ́n ní kó o ní sùúrù bíntín, ọlọ́lá alé yín wọ́n lówó pọ̀ lọ́wọ́ àwọn, wọ́n ní bó bá yá àwọn ó pè ọ́, bó bá jẹ́ òótọ́ ọ̀rọ̀ ni wọ́n ń sọ ní ọ̀rọ̀ ìbá kúkú dùn. Ṣebí tọdútọmọ òun lórí tí wọ́n ń ṣe lóore, gbogbo ẹni tí wọn ò mọ̀ rí òun ni wọ́n ń pọ́n gẹ̀gẹ̀, wọ́n ń náwó yà bí ẹlẹ́dà kiri ìgboro. Ìwọ wá retí etí kù fẹ́lẹ́fẹ́lẹ́, ó pààràpààrà ó doníjàkùtì òjijì, ó dẹni takútẹ́lẹ́ ń yọ lẹ́nu. Ọ̀rọ̀ rẹ ti wá fẹ́ dàṣe jù, olóṣàn kó o berù pẹ́lẹ́ wọn lọ́wọ́, ló bá kúkú sinmi wíwá wọn lọ jàre. Oníbà bá bólówó rìn tá ò bá yó, bá a bá folówó ọ̀nlẹ̀ ebi òkúkú lè pani. Ó ra ròkàn títí ó dùbúlẹ̀ àìsàn, ó wá ń karí mọ́nú kiri bí akọ aláàmù lẹ́bàá ògiri. Òun gbìyànjú àti ṣe wọ́n níbi, òun gbèrò àti ṣe wọ́n ní jàǹbá. Ó fẹ́ kọ́ lọ́wọ́ sí lọ lọ́wọ́ wọn bí ẹyẹ oko, ó fẹ́ kí wọ́n fọ̀rọ̀ tí wọ́n ní ọ̀hún pìtàn. Bí wọ́n bá dẹdun arinlẹ̀ bó o ti fẹ́, kí ló fẹ́ gbà lérè ọjà rí? Àwọn tó ń tara wọn jẹun ń kọ́, kí ni kó gbẹ̀yìn irú wọn? Ó ti gbàgbé ni wípé Ajumobi ò kan tàánù, ẹni tó rí bá rán sí ni òun ní í ṣe ni lóore. Bí ẹ̀gbọ́n rẹ̀ lówó lọ́wọ́ bíi Kárúnà, kò pé kí irú wọn ó ràn ọ́ lọ́wọ́. Bí iye kan rẹ̀ bá lówó lọ́wọ́ tó ju tolú omi lọ, ìrànlọ́wọ́ rẹ̀ ó lè mọ́ sí lọ́wọ́ wọn o. Ìwọ ni kó o tètè pa kítí mọ́lẹ̀, kó o wákùnrin ẹsẹ̀ rẹ o. Bó o bá gbọ́kànlé wọn, alẹ́ lè ṣe bẹ́ẹ̀ kó lẹ́mọ́ ọ lọ́wọ́ láì gbé nǹkan kan gidi ṣe. Ohun tó lódùmarè ò sì ní ṣe, àdúrà kan ò rán. Àkókò sì rèé, kò bẹ́ẹ̀ nìkan kan nínú wa ṣọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni o gbọ́kànlé bó bá já okulẹ̀, má fi ṣèbínú. Ọjọ́ tá a ti dálé ayé òun la ti dá ìjákulẹ̀ máyé. Ẹni ayé bá jákulẹ̀ tó kọ̀ tí ó tètè dìde mọ́, irú wọn òun ló rugi oyin o. Ara rẹ òun ni kó yẹ̀wò ọ̀rẹ́ mi. Bọ́rọ̀ rẹ ò bá ti ní kọ́lọ́fín nínú tí ò sì ní bá, ajẹ́pọ̀ nítọ̀hún kò sí nínú ẹni tá a rán sí ọ ní o. Orí ni kó o máa bẹ̀, kó o sì má ṣàṣùpìyè. Ẹni tá a rán sí ọ ó lè má jìnnà sọ́dọ̀ rẹ, ṣùgbọ́n bó o bá jókòó ràpàtà bí adágún odò tó o torí ìjákulẹ̀ tó o ní tó o fèrò ibi jàrábà ọkàn, bó o lo ti fẹ́ pàdé ẹni tá a rán sí ọ gan-an. Ohun gbogbo ó ń bẹ lọ́wọ́ orí. Àyànmọ́ ẹ̀dá tẹ́ ẹ rí un kò jukọ̀. Básìkò ẹ̀dá ò bá sì tó, ẹ̀dá kì í lọ́gbọ́n nínú. Básìkò ẹ̀dá bá tó, ohun gbogbo a máa rí bí idán lójú wọn. Gbogbo ẹni tá a gbọ́kànlé pé kó ṣe ni lóore, òun kọ́ la rán sí ni. Má sì torí èyí kó o gbé májèlé èrò sọ́kàn, kó o wá máa lépa irú wọn kiri. Má sì rojú kókó kiri bí ẹni tí wọ́n so pa o. Má torí èyí kó o kanra bí ajé ilé kúkú, kó o má bàa fi wọ̀ òmùgọ̀, kó o má bàa fi lé olórí rẹ dànù. Torí lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹni tá ò lérò rárá, irú wọn ò ní fanilọ́wọ́ rebi gíga o. Ọjọ́ òye ọ̀rọ̀ mi tó bá yí ọ yékéyéké, ọjọ́ náà ló mọ̀ pé ilé ayé yìí ò nira. Dúníyàn yìí kò ṣeé lò pẹ̀lú ìwọ̀ òmùgọ̀. Bí n tá ò lérò bó bá ti ṣẹlẹ̀ sí ni, ká gbìyànjú ká tètè gbé e kúrò lọ́kàn, kó má bàa da àìsàn, kó má bàa dùn tí pani ṣáájú àkókò ẹni ni o. Kò sí ní tó yára pani bí ìrònú láyé. Àdìtú láyé yìí, ayé ò yẹ nìkọ̀ọ̀kan. Abíọ́dún lèmi ń jẹ́, bàbá mi òun ló ń jọ́ Láwuyì. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Yorùbá ní kárìn kápọ̀, ìyẹni. Ǹjẹ́ títí dìgbà míì tá a tún máa pàdé, orí ń fáwọn ẹ̀dọ̀ kì í dùn gbé, òtútù ìmẹ́jà alálejò ẹnìkan ikú dídí mọ̀dẹ̀kú rọ́jú. Ayọ̀ àti àlàáfíà tí mò ń fi yín sí lọ́wọ́lọ́wọ́ báyìí, òun ni wọ́n padà máa bá yín láṣẹ Olódùmarè pẹ̀lú ìmùlẹ̀ àwọn tó Olódùmarè kólé ayé lé lọ́wọ́. Ó tún dìgbà kan náà.